Ìṣọ̀kan Ògbóni. Ló ti máa ṣe mí sẹ́. Ẹ dáfẹ́ bá wa fún ọkùnrin látẹ̀wọ́, ẹ bá wa fún látẹ̀wọ́, ẹ jẹ́ wá fọlọ́ọ̀bẹ̀ yín. Ẹ wo wọ́n ti kí wọn orí tẹ́ ẹ ṣe ẹ mọ̀ gbà lọ láíláí ni. Ẹ wo a kí àwọn èèyàn jàgàjàgà tó wà níkàlẹ̀. A kí àbíyè ewé òfẹ́ rán ìṣọ̀kan Ògbóni gbogbo Kwara pátá. Àwọn èèyàn dáadáa nìyẹn. Ṣígbàjé ìṣọ̀kan Ògbóni gbogbo Kwara àti àbá Abọ́lájí Ládèkó. Kò ní bàjẹ́ fún yín. Ìṣọ̀kan Ògbóni ìpínlẹ̀ Kwara. Àbíyè Amáyọ̀ akíyẹ̀yìn náà dáadáa. Ìṣọ̀kan Ògbóni àti apènà láàrọ̀. Akíyẹ̀yìn náà dáadáa. Ìṣọ̀kan Ògbóni ìpínlẹ̀ Kwara. Níbẹ̀ yìí á pè ọ̀gá wa olórin ìpínlẹ̀
yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn náà tí wọ́n bá wa gbà sí ọ lára yá. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tí wọ́n báyìí, à ń lọ sọ́dọ̀ ọ̀gá tíá. Akọrin bí ẹni ńlá yẹn bàtẹ́ Idris Aloma. Ọba lọ́la. Ọba lọ́la. Ọba lọ́la lọ́dà rẹ̀ tì. Ní báyìí a pé ikú mẹ́ja. Ikú mẹ́ja. Ikú mẹ́ja kákò. Aloma. Alhaji Idris Aloma. Ọba lọ́la. On stage. Hot. Engineer, gbogbo òkè. Ẹ ṣe mi. Engineer. Ìran afẹ́fẹ́ ò ní fẹ́ ká má tó oko. Àfihàn lọ́gbẹ́ rírí Musawo. Bórí ọba kún akíntà alábẹ̀lú ẹ̀rù ìpológìnì. Kó bẹ́ sínú gbẹ́ ìbọn. Ọ̀rọ̀ mi dorí ogódorí mi ń ra mi. Ọ̀jọ̀gbọ́n gbèdégbèdé. Nínú olórin nkọrin kàkà kélé dùmarè. Mo dé láti wá fọ́re. Kíbọ̀ mi balẹ̀, kíbọ̀ má ṣe rárá sọ. Omi ò kí balẹ̀, omi má ṣe ní pa. Afẹ́fẹ́ ò ní fẹ́ kára má ṣe oko. Àfìrí àfìmọ̀ lọ́gbẹ̀rí ìmúsáwò. Orí ò bá kún àkìwọ́tà lábẹ́ lọ ẹ̀rù ìpológìnì. Kó bẹ́ sínú ńgbẹ́ ọ̀rọ̀ mi dorí ọmọdórí mi mú àmì ọ̀dọ̀gbà gbèdéke. Nínú olórin tó kọ́ kàkà kélé kò má rí. Mo dé láti wá aborílẹ̀ láì ní ìlú òǹkọrin. Wọ́n mú Òṣùpá sínú ìlú Sáyidì ni. Ẹ jẹ́ ká manage. Ìlọrin láàyè ní ìdàgbòmọ́. Ìyẹn ní láàlùbá àlù àìdúrí. Ládùúgbà làwọn ìdí ìdàgbòmọ́. Ládùúgbà làwọn wà nínú ìdàgbòmọ́ lọ́dún àbáwá. Lébùlọ́ bàbá àyíndírí. Èyí Òṣùpá sínú Sáyidì ni. Èyàn ọ̀gá mi ni múrí mi tọ̀ǹda múrímúrí. Èyí Òṣùpá sínú Sáyidì ni. Wọ́n lọ bá lọ́la ibi ìsùn ní àṣírí. Wọ́n lọ mọ̀ mi ńlá ló máa ní akọrin. Bàmílẹ́kùn ló máa ń bàbá mi ni. Ìbá lọ́ba lóye nínú mi. Àwọn bàbá wa wọ́n bẹ́ẹ̀ ní ìkálẹ̀. Àwọn lọ́la lò wọ́n bẹ́ẹ̀ ní ìkálẹ̀ o. Torí mo kọrin bẹ́ẹ̀ bọ́pọ̀ èmi máa jẹ́.
ní iṣẹ́ ẹsẹ̀ sí ní iṣẹ́ ìgbésẹ̀ aláìsí. Torí ó lọ, torí ó lọ.
bàbá àdúrà wa gbà ní báyìí láì gbára wa ní àkókò ààrẹ Kwara State ní afẹ́fẹ́ jẹ báyìí ní agbára wọn tó láyé ní agbára onílé mi ògbódò ọ̀rọ̀ àyà máa bẹ̀rẹ̀ tí jagun tiẹ̀ tí mókè oyè náà báyìí àmọ́ yín lórí o eré adé ayọ̀ adé báyìí omi tútù rèé wọ́n ní tútù làrúdẹ tútù lọ́lọ́bẹ̀rà ilé olúwẹ̀rí kan kì í gbóná kìdẹ̀ lónà agbẹ́tẹ̀ kẹjẹ Kirinde Káyọ̀dé fún báyìí o. Kábíyèsí bàbá ẹ̀kọ́ àpèrè ọba Mọ́rákìyọ̀ ọba ìlú àgbáyé kábíyèsí bàbá ẹ̀kọ́ àpèrè o. Ààrẹ ìṣẹ̀ṣẹ̀ àgbáyé ẹ jẹ́ kí ààrẹ Kwara State tó wọ́n máa bọ̀. Gbogbo àwọn apẹ̀nà Ládùbà Kwara State àfàmọ́ gbogbo ẹ̀yà apẹ̀nà Ládùbà gbogbo Kwara State àfàmọ́ gbogbo ojúmídé mọ̀ wà lápẹ̀rẹ̀ gbogbo àwọn apẹ̀nà. Ẹkùn tó bí torí ẹkùn tó bí tìrù ẹkùn tí èdè kan láti pé tẹ́wọ̀ mìíràn o. Bàbá làlágbádá láti pèrà kìlẹ̀ ẹjọ́ kábíyèsí àgbàlagbà o. Gbogbo orí balẹ̀ fún ti adúnitọ́ ìbálò ní. Àkọ́dá ẹ̀wọ̀n mọ̀ rí bá o. Bẹ́ẹ̀gùn kó wọ́n sọ àṣírí bá o. Wọ́n sọ bẹ́ẹ̀ láké, wọ́n sọ bẹ́ẹ̀ lóko, wọ́n sọ bẹ́ẹ̀ lọ́la. Tèdè lọ́rọ̀ kan ọ̀lọ́mọ ó gboyè o. Ẹ̀pọ̀ orí sáwọ́ orí gbàdé. Ọrùn sáwọ́ bílẹ̀ kẹsàn-án o. Èjì ká sáwọ́ bàbá gbé o. Orí sáwọ́ orí gbàdé. Ọrùn sáwọ́ bílẹ̀ kẹsàn-án o. Èjì ká sáwọ́ pàtàgbé o. Ẹgbẹ́ kò ní wúwo òye. Ìṣùṣùṣù kí wọn ọ̀bẹ bí ó ṣe wọ́n olúwo mi àṣà pé o. Kò ní wúwo ìṣùṣùṣù kí wọn ọ̀bẹ o. Bí ó ṣe wọ́n olúwo mi àṣà pé o. Kábíyèsí bàbá gbàlagbà o. Kò ní wúwo ìṣùṣùṣù kí wọn ọ̀bẹ o. Bí ó ṣe wọ́n olúwo mi àṣà pé o. Orí ló wí bàbá gbàlagbà orí ló wí òye. Bẹ́ẹ̀ nílẹ̀ ló wù ó. Orí ló fi ẹ̀dẹ̀ ní àpèsí o. Orí ló wí bẹ́ẹ̀ nílẹ̀ ló wù ó. Orí ló sọ ẹ̀dẹ̀ ní àpèsí o. Orí ló wí bẹ́ẹ̀ nílẹ̀ ló wù ó.
orísọ ẹ̀dẹ̀ ní àpèsè ni ó wọ́n ń sọ bẹ́ẹ̀ lákè wọ́n ń sọ bẹ́ẹ̀ lóko wọ́n ń sọ bẹ́ẹ̀ lọ́la tẹ́lẹ̀ lọ́rọ̀ fún ọlọ́mọ ògbóyè ó. Ayé tótó ayé tótó tótó ayé ògbóni ògbóni ọmọkú ayé ọ̀rọ̀ tó ń tò gbogbo tó gbóhùn ṣíṣe ń rojú ó débẹ̀ tán iwájú ló ṣe ń lọ ọmọ ayẹ̀kútú yẹ̀kẹ̀tẹ̀ ọmọ olówe àwífúnni kó tó yẹba pẹ̀lú àṣẹ bàbá wa Ìfákúnlé Àjàó Adétúnméjì lábẹ́sí ọba Ògbóni Royal Progressive àwa fi olúwo wa orúkọ ṣàgbọ́n tí orúkọ yìí Amọ̀dín Lẹ́kún lọ àwa fi wọ́n sí àpèrè ààrẹ ọba Ògbóni Kwara State ẹṣẹ mẹ́ta àwòlà Lẹ́kún lọ láti wákàtí ìlọ ti di ààrẹ rẹ̀ ẹ ti di ọba Ògbóni Royal Progressive Ògbóni àgbáyé. Èmi tí mo fẹ́ fún yín ní Kwara State lọ́dún ó ti wà ní oríta àgbáyé tí àwọn àgbáyé bá ń ṣe ìpàdé tó bá wà níbẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe wà níbí. Èmi tí mo ń ṣe àfọ̀lọ́wọ́ ni alága kejì Ògbóni Royal Progressive. Èmi ní àrẹ̀mọ Olúayé Lọ́ìbí Ọmọlájà níbi Sàlámì ẹ̀ṣẹ̀ kábíyèsí káwúrẹ́ máa jẹ́ mú rẹ̀ máa jẹ́ létí ọkọ mẹ́rin nígbà bá ṣe fún ilé ìlú báyìí ẹ̀jẹ̀ ẹ̀rọ láì ní mo fẹ́ fún yín ní ọ̀pá àṣẹ àti ìrùkẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ àwọn kábíyèsí wọn àti kábíyèsí ṣẹ́fẹ́ wájú. Ayé rí o. Lọ́lá ẹ̀yìn ìfowópamọ́ ìfẹ́ báyìí àtòlú lọ́wọ́ òkùnkùn ní báyìí àwọn tá a sọ ní ilé ìbá àṣẹ nígbà nínú owó nínú ọmọ nínú àdáta la máa ṣe ní báyìí ó ṣe máa nínú rẹ̀ ọ̀pá ìbáyìí omi tí ẹ bá ti ń lọ sí báyìí ọ̀nà ní o ìnáwó ọ̀nà ìyẹn báyìí àsìkò tẹ wá fẹ́dádé yìí tẹ́gbà òkèlè tẹ́gbà bá ṣe bá ikú òní parí àwọn onígbé yín lè báyìí ẹ bá ti ń fọ́ báyìí á máa mọ́ ẹ bá ti ń sa á máa gbẹ ẹ máa lè kọ́ni ká wọlé kọ́ni tẹ́ ẹ lórí aríbi àṣẹ bẹ́ẹ̀ ìbàdàn kábíyèsí o ìbàdàn. kábíyèsí bàbá àgbàlagbà àwọn orí ló fi òye bẹ́ẹ̀ ni ilẹ̀ ló wù ó orí ló sẹ́dẹ̀ ní àpèsè yìí ó orí ló wù ó bẹ́ẹ̀ ni ilẹ̀ ló wù ó orí ló bẹ̀rẹ̀ ní kábíyèsí bàbá àgbàlagbà ẹkùn tó fi torí ẹkùn tó fi tìrù ẹkùn tí ẹ jẹ kàn tán tó ń pété omi ra ọba tẹ́ ń gbóná níwájú ṣíṣe ló tutù lẹ́yìn o. kábíyèsí olórí olúwo gbogbo Lagos State kí là ń ṣe inú àwo kí là torí ẹ̀ ṣàwò. Ògbóni ọmọ ikú ayé
ọmọ rẹ̀ ń gbogbo. ó gbóhùn ọmọ ṣíṣe ń rojú ó débẹ̀ tán yẹ̀bá. A kí gbogbo ẹ̀yin àgbàlagbà Kwara State, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin olúwo àtẹ̀yìn apènà títí dórí ìyáàdí àgbà. A kí yín pé ẹ kú àpèrè o, a tún kí yín pé ẹ kú ilé lẹ́ẹ̀kan sí o. Ẹ ṣé, ẹ kú ìnáwó ìní ò ní fi ní yín lára lẹ́ẹ̀kan sí o. Gbogbo ẹ̀yin Kwara tí ń ṣe ìṣọ̀kan Ògbóni Royal Progressive lábẹ́ bàbá wa Adédìméjì Àjàó. Ǹjẹ́ ìtí àwa ṣe lẹ́yìn fún ààrẹ Lẹ́kúlọ? Ǹjẹ́ ìlú yín dùn sí náà? Ǹjẹ́ nífẹ̀ẹ́ sí tinútinú tọkàntọkàn ti fún tẹ̀dọ̀? Tó bá jẹ́ bẹ́ẹ̀ kí gbogbo yín kẹ́ ẹ kókó dìde máa bọ̀ wá láti wá kí àwọn bàbá wa gbogbo ẹ̀yin tí ń ṣe ìṣọ̀kan Ògbóni Royal Progressive tí ń ṣe ti Kwara àti olólùfẹ́ ààrẹ Kwara kí ẹ dìde kẹ́ máa bọ̀ wá. Ẹ jẹ́ ká ṣe léwu ọkàn torí eléré wa. Olórí Lẹ́kúlọ lẹ́ ń sún sẹ́yìn. Ẹ bá fìyẹn fi ìfẹ́ ṣe káàbọ̀ sí ìdùnnú fún ààrẹ Kwara pé ẹ ní ìfẹ́ tinútinú tọkàntọkàn pé oyè tó jẹ yìí kò ní wú, yóò gbé, yóò tù, yóò tùbà, yóò tùṣẹ, àṣẹ apẹ́lẹ́nu ìkànnì kése. Bẹ́ẹ̀ ni ẹ ṣe o, bí ẹ bá ṣe ń fi ilẹ̀ ní kẹ́ máa bọ́ sórí àpèrè padà, onílé yóò nífẹ̀ẹ́ yín o. Láti ara bẹ́ẹ̀ àtàrà bẹ́ẹ̀ a kí bàbá wa ọba Ẹ̀dú Mọ́rákìyọ̀, bàbá Akíyí ẹ pẹ́ lápèrè, àpèrè ayẹ yín, ilé yìí ò ní dòfo, ọ̀dẹ̀dẹ̀ yìí ò ní dòfo, àníwá yìí tì, ilé yìí ò ní dihoro, àgbáyé àjẹkù pẹ́pẹ́pẹ́ bàbá lágbára rúmọlẹ̀, ayé ò ní depo sálàyé. Àwọn ìgbésẹ̀ kan bẹ́ẹ̀ tá a fẹ́ gbé nísinsìnyí fún ọmọ yín bàbá kẹpẹ́ lápèrè sà. Ìṣẹ̀ṣe ò ní dàrú, ìṣẹ̀ṣe ò ní dàrú, ìṣẹ̀ṣe ò ní dàrú. A fẹ́ dé ọmọ yín ní adé. Bàbá ṣé ó ti ní yín wá ká dé wọn ní adé náà? Ó yẹ ẹ̀yin àpènà ẹ mú fàyàgbà lọ kẹ lọ gba owó pé wọ́n fàṣẹ sí i yóò dùn mọ́ wọn nínú. ẹ̀yin àgbààgbà olúfẹ̀ gbogbo ti ìṣọ̀kan Ògbóni pátápátá láti orí alága àgbáyé lórí olórí olúwo ọ̀tún àti gbogbo àwọn àgbààgbà àti gbogbo àwọn àgbààgbà tí ò sí bí káàkiri àgbáyé pátápátá. Bákan náà mo kí ẹ̀yin ìṣọ̀kan Ògbóni ti Kwara State pé ẹ kú àdúrótì. Lẹ́kúlọ Kamaldeen mo fẹ́ gbadé ààrẹ Ògbóni ìṣọ̀kan Ògbóni lónìí. Adé náà láṣẹ àwọn tó nílé ayé kò ní gbóná mọ́ ẹ lórí o. Bí àwọn èrò síwájú ṣe jẹ́ tí wọ́n jẹ́ gbó tí wọ́n jẹ́ tọ́ tí wọ́n jẹ́ là ìwọ náà àgbó wà tọ́ wà ńlá o. Wọ́n lórí kì í fáwọn nínú gbá
bẹ́ẹ̀ ni ìran ẹ̀dọ̀ kan kì í dògbé nínú kára wọn òtútù ní mú ẹlẹ́ẹ̀mẹ́jì aládé odò èyí tó jẹ lẹ́ni báyìí ò ní kábàámọ̀ kí ló jẹ́ fún. adé orí igun ti gún níṣe o lágbára Olódùmarè àwọn tó láyé ò ní gbadé náà kúrò ẹ̀ lórí yìí. àwọn ayé wa parapọ̀ lónìí wọ́n fẹ́ fún ẹ ládé ààrẹ ògbóni ìṣọ̀kan Royal Progressive Worldwide. àwa parapọ̀ pé adé náà lé ẹ lórí lẹ́ni ni ayé ò ní parapọ̀ fìbínú gba adé náà lórí ẹ o adé náà dẹ̀ ní gbóná mọ́ ẹ lórí láṣẹ Elédùmarè. ọdún èyí tó ṣe nígbà tó bá máa fi tẹ̀ mí ìgbà alẹ́ alékún àwọlé ò ní pẹ̀dé kí ni mo ṣọdún yìí ṣe kò ní jẹ́ tiẹ̀ báyìí kò ní ká bàbá àbúrò bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Òrìṣà wo orí gbàgbé ọdún sáwá fìlẹ̀ kẹsàn-án o. Èjìká nìkan ló sáwó bàtà gbé o. Òrìṣà wo orí gbàgbé ọdún sáwá fìlẹ̀ kẹsàn-án o. Èjìká nìkan ló sáwó bàtà gbé o. Wọ́n sọ bẹ́ẹ̀ lọ́pẹ́, wọ́n sọ bẹ́ẹ̀ lóko, wọ́n sọ bẹ́ẹ̀ lọ́la. Tẹ́jẹ́ lọ́rọ̀ náà lọ́mọ ó kóye o. wọ́n ní máìkì dà. ayé tó tó ayé o ààrẹ Kwara State fẹ́ pàṣẹ lórí fẹ́ pọ̀ pàṣẹ kò ní hún ọ́ o a kì í fọ ọ̀bẹ bẹ́ẹ̀ sùn kó hun ọ̀bẹ kò ní hún ọ́ lónìí o oṣù ìlú yìí wọ́n ti ọ̀dọ̀ yìí àjẹ́ ìlú yìí wọ́n ṣe tiẹ̀ lónìí o olóògùn adáṣe tiẹ̀ ni wọ́n ṣe lónìí o wọ́n ti wá gbà lónìí tó bá ti sọ́nù ìlú yìí gbogbo àgbáyé àwọn àgbàṣà máa wí bẹ́ẹ̀ sílẹ̀ lónìí o tó oríṣiríṣi rẹ̀ àlejò àṣẹ bẹ́ẹ̀ o. ààrẹ gbogbo Kwara ìmúna ẹbí ọ̀rẹ́ mi tó jẹ́ ààrẹ gbogbo Kwara àwọn olùdí ilé kú lọ ọgbà ní ààrẹ nílùú Kwara lónìí adé náà kò ní wọ̀ ẹ́ lọ́rùn adé náà kò ní wọ̀ ẹ́ lọ́rùn adé náà kò ní wọ̀ ẹ́ lọ́rùn adé náà kò ní pa ẹ́ o torí pé kí ni ẹrù orí àgbègbè kì í bá gbìgbò adé tó dé lónìí kò ní pa ẹ́ adé náà ló máa dá adé náà o gbogbo ẹ̀tọ́ bá wà bínú ẹ̀ torí kò síbi tí ọ̀ṣọ́ ta bó ṣe wá ní ṣe ká bínú ẹ̀ bá fi gbogbo ẹ̀tọ́ wà bínú ọdún ló jẹ́ o ṣùgbọ́n bó bá wọ̀nyẹ bá kábíyèsí mi ọba adẹ́rìn méjì ọbọ ògbóni ìṣọ̀ká àgbáyé bẹ́ẹ̀ ṣe di ọlọ́dẹ̀lú pé tínú àbádọ́ ní apọ̀ kúmọ̀ kì í dùn gbogbo nínú àbádọ́ sẹ́nu rẹ̀ òní dúté ká láyé o adé eléyìí ọwọ́ àti dé báyìí báwọn aráwájú ṣe dé tí wọ́n fi lọ́lá tí wọ́n fi kọ́lé tí wọ́n fi rà rẹ̀ wọ́n lóde ó fi kọ́lé ó fi rà rẹ̀ ó fi lọ́lá inú ọlá lọ tí mọ́wọ́ náà ọ̀rọ̀ lọ tí mọ́ra àsìkò tó tún dáadé ọ̀rọ̀ tó máa kọ́rọ̀ kọ́rọ̀ máa kọ́rọ̀ fún ẹni gbogbo ẹni tó bá lọ kú tó gbé bàtà gbóró bí gbogbo ẹni tó bá fi tíkẹ́tíkẹ́ wá bí tó ń lọ bí sáà náà tàbá bí bẹ́ẹ̀ kúrẹ́ta àwòrán adẹ́lẹ́dẹ́ ikú gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ kú gbọ́dọ̀ gbọ́dọ̀ torí ifá kan ló ní abánisẹ́ta tó ní abánisẹ́ta lókòtà àgbẹ̀ fún abánisẹ́ta lókòtà àgbẹ̀ àtúndì náà lókòtà àkórí ẹni ọkùnrin gbogbo lókòtà àkó ọmọ ọkùnrin ọmọ tó àkórí sálọ òmùrí ìjà gbọ́dọ̀ tó àpamọ́ àgbẹ̀ sùn rẹ̀ lọ́jọ́ táwọn àgbààgbà péjọ náà mẹ́jọ náà ẹgbẹ̀jọ tó lọ́wọ́ àgbààgbà bá sọ ti papọ̀ ojú ọdún ni gbogbo kùsì máa gbẹ̀rẹ̀ jẹ̀ gbọ́sù sí ilẹ̀ lọ́dọ̀ àti ọgbọ́n mi ààrẹ mi lẹ́kùn lọ gbogbo Kwara gbogbo Kwara bá rọbì rọ tó rọbì rọ gbogbo olólùfẹ́ tó bá bí léde lábẹ́ ojú ọdún gbogbo tó àmọ́ kú sí inú àgbàrẹ̀ jẹ̀ gbogbo tó àmọ́ sùn sí ilé ọ̀nà àyọ̀ ọmọ gbogbo ọ̀tẹ́ mi ni ìrẹ̀bọ̀ yóò máa wọlé láti gbogbo tó gbadé àrẹ Kwara yìí ilé ọmọ wọlé ayọ̀ ọmọ wọlé ikú òní wọlé àrùn ní wọlé òfò ní wọlé lágbá náà tó nílé ayé torí bá tó lómi tó tó ní abẹ́ ìwádìí àwọn ẹjọ́ bọ́kà fákà yìí náà kí ìgbélé ẹjọ́ rẹ̀ kíkà ní sáàkà kí ìgbésẹ̀ èrò náà nígbà kí yálé alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni omi ààrẹ ọmọ ògbóni ọmọ Kwara ikú òní yálé ẹ àrùn ní yálé ẹ òfò ní yálé ẹ o gbogbo ètè mi ààrẹ ọmọ ògbóni sọ gbogbo ògbóni sọ lónìí tí o bá yẹ mọ̀ mi sí dàgbòrò àsòrò yìí yàrá lọ sọ lọ́dọ̀ ti dàsẹ́ yọ sẹ́bẹ̀ mọ́ o èmi náà ní èmi lọ́mọ ilé gbọ́dọ̀ yẹ kọ́ máa rí kó padà yọ yẹ o ọ̀rẹ́ kókó yọ máa tì ọ lẹ́yìn àbàbà àrùn ọba tẹ̀ lẹ́yìn o gbogbo bàbá àrùn ọba lẹ́nu kọ́rẹ́ ọba
tì lẹ́yìn o gbogbo àwọn ẹlẹ́dàá bàbá ẹlẹ́dàá a máa tì lẹ́yìn o àríbẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀. àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o gbogbo àtọ́. ẹgbẹ́ kò ní ṣe o bẹ́ẹ̀ ni. ẹjọ ẹ ń blọọkì ìwà ẹ. ọmọ òfò ọmọ àdánù obìnrin tí àgbàdo sú ìṣẹ̀ṣẹ̀ lọ́mú jẹ́ ìsìnbátanú mẹ́ àìfọwọ́ rẹ̀ ló fà àwọn yóò ìjọba yìí kò láàrin ìgboro ayé ọlọ́gbàgbọ́ tó máa fọ́ ọmọ bẹ̀bà jẹ́ kàkà gbọ́dọ̀ sáré wà pa ọpọlọ ṣẹ́fọ̀ mú lórí àṣẹ bẹ̀tẹ̀ fún jẹ́ ó yẹ bá mi kí òun ajá ọmọ òtítọ́. àbòdìmísẹ́ ẹ má jẹ́ ká jà ẹ má jẹ́ ká jà. Ẹgbẹ́ bíbọ̀dù sẹ́yìn ẹgbẹ́ sókè lẹ́yìn.
Ọdún àrẹ wà ní ìgbà àjọpọ̀, àti bàbá mi.